lórí ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé tí àwọn ọlọ́pàá gbé tí wọ́n tì mọ́lé tán ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀, ìyẹn Afúnṣọ́ Ridwan Abíọ́lá, ẹni tí àwọn kan tún mọ̀ sí Rolex D. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mà ti padà tú àṣírí lórí ọ̀rọ̀ Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tó jẹ́ gbajúgbajà olórin fújì ọmọ bíbí ìlú Ìbàdàn táwọn èèyàn mọ̀ sí Táyé Currency tàbí Àpésìnwá tàbí olórí ẹbí ọ̀gá ńlá tàbí bàbá Honorable, tí wọ́n sì ti tú àṣírí tó wà láàrin Rolex D àti Táyé Currency tọ́rọ̀ fi di nǹkan tí wọ́n ń gbé Rolex D tí wọ́n ń gbé sí, bó tilẹ̀ jẹ́ pé ó ti padà gba ìtúsílẹ̀. ẹ̀rọ ti pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti gbé ìròyìn jáde fún yín pé ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tí í ṣe ọjọ́ 24 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí, the 24th of April 2026, ní àwọn ọlọ́pàá ni wọ́n lẹ́nu lọ gbé Rolex D ní ìlú Èkó tó sì gbé lọ sí ìlú Àbújá lórí ẹ̀sùn tí Táyé Currency fi kàn wípé ó ba òun lórúkọ jẹ́. ẹ sì rántí pé tẹ́lẹ̀ ọmọlẹ́yìn Táyé Currency ní Fúnṣọ́ Ridwan Abíọ́lá ní Rolex D tó sì máa ń gbèjẹ pàápàá lásìkò tí àwọn olólùfẹ́ gbajúgbajà ìràwọ̀ ńlá olórin fújì ní Alhaji Abdulwasiu Alabi Ọdẹ́tọ́lá tí ó gbajúmọ̀ sí Pasuma. lásìkò táwọn olólùfẹ́ tí wọ́n máa ń bú Táyé Currency, Rolex D wà lára àwọn tó máa ń gbèjà Táyé Currency gidigidi tó sì máa ń bá àwọn olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma tó máa ń bá wọn jà. ṣùgbọ́n lójijì ìní Rolex D ló máa kúrò lẹ́yìn Táyé Currency tó sì bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀rọ̀ burúkú nípa ẹ̀, kódà tó tọrọ àforíjì lọ́wọ́ Alhaji Abdulwasiu Alabi Pasuma tó náà sì ti wà lára àwọn ọmọlẹ́yìn Pasuma lásìkò yìí. ṣá o, lẹ́yìn àwọn ẹ̀sùn àti àwọn ọ̀rọ̀ burúkú tí Rolex D tó sọ nípa Táyé Currency, ìní Táyé Currency kọ ìwé ìfisùn ìtòlóyìnbó ń pè ní petition nípasẹ̀ àwọn agbẹjọ́rò ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá láti bá a ṣèwádìí Rolex D, tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n gbé Rolex D tí wọ́n tì mọ́lé, inú gbajúgbajà olóṣèlú àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Comrade Ọmọyẹlé Sowore ni ló máa pariwo síta tó sì ń fẹ̀sùn kan Táyé Currency pé ó ń ṣe agbára lò, ó sì ń ṣe àwọn ọlọ́pàá lò láti fìyà jẹ Rolex D nítorí pé ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ kì í ṣe ẹ̀sùn ọ̀daràn. bí wọ́n bá báyàn lórúkọ jẹ́, ó ní kì í ṣe pọ́lọ́pàá àwọn àfigbéyàn, ilé ẹjọ́ lèèyàn gbà lọ láti gba ìdájọ́ òdodo. ṣáà lẹ́yìn tí wọ́n ti fi Rolex D sílẹ̀ tí ẹnu sì ń kun àwọn ọlọ́pàá wípé wọ́n ti gbowó lọ́wọ́ Táyé Currency náà fi ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe, níṣe ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Àyànládé Ọláyínká ni wọ́n máa fọ̀rọ̀ síta lórí ẹ̀rọ ayélujára X tó lóyìnbó ń pè ní Twitter tẹ́lẹ̀, tó jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe ó bófin mu, àwọn ò sì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. wọn nígbà tí Táyé Currency tó fi ẹjọ́ Rolex D kan àwọn tó ní òun ti ràn lọ́wọ́ nínú ìgbésí ayé ẹ̀ tóun ti fi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin náírà 800,000 ràn lọ́wọ́, inú Rolex D wà ń bọ̀ lórúkọ jẹ́. ó nígbà táwọn rí ẹ̀rí àdájú pé Rolex D bà Táyé Currency lórúkọ jẹ́ ni ló jẹ́ káwọn gbé tí àwọn jù sátìmọ́lé, tó sì gbogbo táwọn ṣe ó bá òfin mu, kò tako nǹkan kan rárá àti rárá.